Lónìí ọjọ́ Ajé ọjọ́ 11 oṣù kẹta ọdún 2024 ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Niger láti ṣe ìfilọ́lẹ̀ àtúnṣe pápákọ̀ òfurufú èyí tí ìjọba ìpínlẹ̀ náà ṣẹ̀ṣẹ̀ tún ṣe tí wọ́n sì sọ ọ́ ní orúkọ rẹ̀. Tinubu yóò tún ṣe ìfilọ́lẹ̀ iṣẹ́ àkànṣe ètò ọ̀gbìn Niger State Agricultural Revolution Project àti ẹ̀ka ètò Hajj ní pápákọ̀ òfurufú náà. Àmọ́ ṣíṣe àyípadà orúkọ pápákọ̀ òfurufú ìpínlẹ̀ Niger sí orúkọ ààrẹ ló ti ń fa awuyewuye tí àwọn èèyàn sì ń béèrè pé kí ló dé tí ìjọba fi ń pààrọ̀ orúkọ pápákọ̀ òfurufú náà. Dókítà Abubakar Imam Kagara International Airport ní orúkọ pápákọ̀ òfurufú náà ṣáájú kí wọ́n tó yí orúkọ rẹ̀ padà. Dókítà Abubakar Kagara ló jẹ́ ògbóǹtarìgì akọ̀wé àti akọ̀ròyìn tó kọ́kọ́ kọ ìwé ìròyìn ní èdè Hausa ìyún ní ọdún 1939. Abubakar Kagara jẹ́ ọ̀kan lára àwọn òǹkọ̀wé ní ẹkùn àríwá Nàìjíríà tí ipa tí ó kó nínú ìdàgbàsókè èdè Hausa kò kéré rárá. Ìbéèrè tí àwọn lámẹ̀tọ́ ń béèrè ni pé kí ló dé tí wọ́n fẹ́ yọ orúkọ ẹni tó ṣiṣẹ́ takuntakun bíi ti Kagara kúrò lára pápákọ̀ òfurufú náà. Onímọ̀ nípa ètò òṣèlú kan tí kò fẹ́ kí wọ́n dárúkọ òun tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní tó bá jẹ́ pé òun ni ààrẹ Tinubu ni, òun kò ní gbà kí wọ́n ṣe àyípadà orúkọ náà sí orúkọ òun. Gómìnà ìpínlẹ̀ Niger Mohammed Umar Bago sọ pé ìdí tí àwọn fi pààrọ̀ orúkọ náà ni láti mọ rírì ipa tí Tinubu ti kó sí ìdàgbàsókè Niger, orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ adúláwọ̀ lápapọ̀ lẹ́nu ìgbà tó gba àkóso ìjọba Nàìjíríà. Àmọ́ onímọ̀ náà ní ó yẹ kí gómìnà Bago ṣe àkànṣe iṣẹ́ ńlá kan gbòógì tó máa sọ ní orúkọ ààrẹ dípò tó fi pààrọ̀ orúkọ pápákọ̀ òfurufú ọ̀hún. Adúrámọ́mi Balógun ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí. Èmi Ẹniọlá Sálíù ni mo kà á lórúkọ Planet Online TV. Ọ̀rẹ́ mi ṣé pé wọn náà máa pitú lọ́wọ́ òru. Èmi gan ni kànrànjọ́gbọ́n tó bá dọ̀wọ́ òru. Ó wà dà bẹ́ẹ̀ jẹ́ ń jẹ́wọ́ ọ̀bùn kò lè daṣọ ró mi. Wo èmi àti ìyàwó mi máa ń jà ní alẹ́ ni o nítorí mi ò lè tẹ́ lọ́rùn bó ṣe tó. Kódà mi ò lè rin ibùsọ̀ kan sí èkejì tí wọ́n ti máa jókòó. Ìgbà míì ẹgbẹ́ kan ara mi á kú tàìtàì bí ẹni pé kò sẹ́jẹ̀ ń bẹ̀. Kódà a máa ṣe mí bí ìgbà tójú mi ṣú nígbà míì. Ó tiẹ̀ dà bó ṣe sọ. Èmi náà ò déédéé máa ta kébé o. Ọlá fádà bàbá lẹ́sẹ̀kẹsẹ̀. N ló gbà mí lọ́wọ́ ṣan ara tó ń bá mi jà. Pẹ̀lú àwọn egbòogi ajíṣan tí a ti pèsè sílẹ̀. Kódà wọ́n jẹ́ ó yé mi pé iṣan ara tí ò dára tó ó lè ṣàkóbá fáwọn obìnrin gan pàápàá. Ó sì júwe ọ̀dọ̀ Ọlá fádà bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ fún mi náà. Ọlá fádà bàbá lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n wà ní nọ́mbà 30 Alinsin Street lọ́pọ̀sìtì United High School nílùú Ìkòròdú. Tẹ́ bá ṣáà ti dé Ìkòròdú roundabout ẹ pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. 08137528405. Ọlá fádà bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ lóní iṣan ara wa ò ní dè wá mọ́lẹ̀ o.